A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Okòòwò ìdúnàádúrà ní gbogbo agbègbè ẹnu ibodè ìpínlẹ̀ Katsina, Borno àti Zamfara ni ó ti dẹnu kọlẹ̀ látàrí ìpinnu ìjọba àpapọ̀ láti ti gbogbo ẹnu ibodè pẹ̀lú ilẹ̀ olómìnira Niger bí àwọn ológun ṣe gbàjọba ilẹ̀ ọ̀hún ní ọjọ́ 3 oṣù kẹjọ. Ìbẹ̀wò sí àwọn agbègbè tó pààlà pẹ̀lú ẹnu ibodè láàrin ọ̀sẹ̀ ṣe àfihàn wípé gbogbo ètò ọrọ̀ ajé ló ti dẹnu kọlẹ̀ tí ọkọ̀ àjàgbé tò kalẹ̀ pẹ̀lú ọjà nínú láì ríbi gbé e kà. Ṣùgbọ́n pẹ̀lú bí àwọn ẹ̀ṣọ́ ṣe kún ẹnu ibodè yìí, iṣẹ́ fàyàwọ́ ò dẹ́kun ní àwọn ibodè àlùmọ̀kọ́rọ́ yìí. Ní ìjọba ìbílẹ̀ Jibia, ìpínlẹ̀ Katsina, àwọn ará ìlú fi ẹ̀hónú wọn hàn lórí bí ọrọ̀ ajé ṣe ń fìdí rẹmi. Yàtọ̀ sí ẹnu ibodè Magama Jibia, ẹnu ibodè Kwangolam náà wà ní títì pa ní ìpínlẹ̀ Katsina. Ìbẹ̀wò sí Magama Jibia, Kogolam, Mayiyadua, Baore, Dankama àti Birnin-Kuka ṣe àpẹẹrẹ wípé ọrọ̀ ajé ti wọlẹ̀ pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olókoòwò ni wọ́n ti yí sí èrè oko bíi iṣu, jéró, àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún àpẹẹrẹ, ọ̀pọ̀lọpọ̀ olókoòwò ní agbègbè Mayiyadua ni wọ́n ti yí sí iṣẹ́ ẹran èso bíi ewúrẹ́, àgbò, màálù, adìyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdásílẹ̀ ọjà ẹran èso ni yóò gba ọ̀pọ̀lọpọ̀ là lọ́wọ́ ìṣẹ́ nítorí kò sí ààyè fún kíkó àti fífi ọjà ránṣẹ́ sí orílẹ̀-èdè kejì. Bẹ́ẹ̀ làwọn ẹ̀ṣọ́ aláàbò bíi ọlọ́pàá, ológun, àjọ aṣọ́bodè dúró wámúwámú sẹ́nu ibodè lójúnà Kwangolam. Akọ̀ròyìn ṣe alábàápàdé ibi àyẹ̀wò checkpoint 10 láàrin Daura sí Kwangolam tí kìlómítà rẹ̀ kò ju 16 lọ, ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí kò tàbùkù àwọn arìnrìn-àjò. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Hussaini Mubarak, ẹni ọdún 55, tí ó jẹ́ oníṣòwò tí ó ní ṣọ́ọ̀bù ní agbègbè Jibia, ó ní àwọn ń bẹ ìjọba àpapọ̀ kí ó ṣí ẹnu ibodè Jibia. Kò sí okòòwò gbígbà wọlé àti kíkó síta. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ló ti yí sí èrè oko ní títà. Àwọn tó ní oko kò lè lọ sóko nítorí àwọn agbébọn. Ó ní kò sí ọ̀sẹ̀ kan tí agbébọn kì í wá kógun jà wọ́n. Ayé ti wá nira pátápátá. Alága fún agbègbè Jibia, Jibia People's Forum, Alhaji Gide Dahiru, dúró lórí wípé títí ẹnu ibodè ti mú ìṣẹ́ òun òṣì bá ará ìlú àti àwọn olókoòwò, bí ó ti rọ ìjọba àpapọ̀ kí wọ́n wá ojútùú sí ìṣòro ilẹ̀ olómìnira Niger. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn agbébọn tún ti gbìnàyá bí wọ́n ṣe ṣe ìkọlù sí ilé-ìwé St. Paul's College, Eke ní ìjọba ìbílẹ̀ Udi, ìpínlẹ̀ Enugu, tí wọ́n sì pa akẹ́kọ̀ọ́bìnrin kan tí ọ̀pọ̀ sì wà ní ilé ìwòsàn ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ajínigbé tí wọ́n fura wípé wọ́n jẹ́ Fúlàní darandaran ni ó ṣe ìkọlù sí ọkọ̀ àwọn ọmọ ilé-ìwé. Ará agbègbè kan tí ó kàn sí akọ̀ròyìn ní alẹ́ àná Ọjọ́bọ̀ ni ó mú ìròyìn yìí tó akọ̀ròyìn létí. Bákan náà ni wọ́n ṣe àfihàn fídíò òkú ọmọ tí wọ́n pa nílẹ̀ pẹ̀lú àwọn 3 mìíràn tí wọ́n ń gba ọta ìbọn sára. Ohun tí ó tẹ̀lé àkàálẹ̀ fídíò ọ̀hún ṣàlàyé wípé àwọn ọmọ wọ̀nyí ń lọlé lẹ́yìn ìkẹ́kọ̀ọ́ ni àwọn Fúlàní kọlù wọ́n tí wọ́n sì yìnbọn fún àwọn 4. Ọ̀kan nínú wọn kú lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí àwọn 3 yòókù ń jáporo ikú. Ó ní ọmọbìnrin kan nínú wọn gba ọgbẹ́ ọta ìbọn 4, kí Ọlọ́run bá wọn dá a sí. Nígbà tí akọ̀ròyìn kàn sí ọ̀gá iléèwé ìjọ àgùdà yìí, ẹni ọ̀wọ̀ Fada Frank fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó ní lẹ́yìn tí àwọn parí ìkẹ́kọ̀ọ́ ní aago 3:30 ọ̀sán nínú ọkọ̀ tí wọ́n wà ní àwọn agbébọn ti yìnbọn fún wọn. Akẹ́kọ̀ọ́ kan kú nígbà tí àwọn mìíràn fara gbọta. Ó ní ó jẹ́ ìbànújẹ́ ńlá láti pàdánù irúfẹ́ ọmọ bẹ́ẹ̀. Àwọn ará ìlú jẹ́rìí wípé àwọn ajínigbé ti gbàjọba agbègbè yìí láti ọjọ́ pípẹ́ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò kò rí nǹkan kan ṣe sí i.
olórí agbègbè kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kó sọ́wọ́ ajínigbé ni wọ́n fi pamọ́ sí agbègbè yìí títí wọ́n á fi san owó ìyọ̀ǹda wọn. Pípa ni wọ́n ń pa àwọn tí wọn kò bá rí owó san fún lẹ́yìn ọjọ́ díẹ̀. Gbogbo akitiyan láti bá agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu Daniel Ndukwe sọ̀rọ̀ ló já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Imo ti tọrọ ìdáríjì lórí bí wọ́n ṣe dá sẹ̀ríà fún ààrẹ àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) Comrade Joe Ajaero ní ọ̀sẹ̀ tí ó kọjá ní ìpínlẹ̀ Imo. Ìròyìn jábọ̀ wípé àwọn afurasí jàǹdùkú olóṣèlú ṣe ìkọlù sí ààrẹ àjọ òṣìṣẹ́ ní Ọjọ́rú tí ó kọjá nígbà tí àwọn òṣìṣẹ́ ń ṣe ìfẹ̀hónúhàn sí àìrí owó oṣù gbà. Àjọ òṣìṣẹ́ NLC àti àjọ olókoòwò TUC ni wọ́n kéde ìyanṣẹ́lódì ní ìpínlẹ̀ Imo tí ó yọrí sí gbígbégi dínà ìrìnnà ọkọ̀ òfurufú sí ìpínlẹ̀ bí ìpalẹ̀mọ́ fún ìdìbò gómìnà ṣe ń lọ lọ́wọ́. Nígbà tí ó ń sọ̀rọ̀ nígbà tí ó farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels, Gómìnà Hope Uzodinma tí ó ti kọ́kọ́ bu ẹnu àtẹ́ lu ààrẹ àjọ òṣìṣẹ́ lórí bí wọ́n ṣe wọ ìpínlẹ̀ wá ti wá kó ọ̀rọ̀ rẹ̀ jẹ báyìí. Ẹ̀bẹ̀ ló ń bẹ̀ tí ó sì ń tọrọ àforíjì lórí bí wọ́n ṣe lu Ajaero bí ẹni lu aṣọ òfì. Ó ní òun kò mọ̀ wípé ààrẹ òṣìṣẹ́ ti dé sí ìpínlẹ̀, èrò òun ni láti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ yìí. Ó ní òun kò fi ìgbà kankan ní ìjà pẹ̀lú òṣìṣẹ́. Uzodinma ní ohun tí ó ṣẹlẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjọba òun. Bóyá Ajaero jẹ́ ààrẹ òṣìṣẹ́ tàbí ènìyàn lásán, òun kò lè gbèrò kí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni. Òun sì gbọ́dọ̀ tọrọ àforíjì nítorí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ rẹ̀. Pàápàá jùlọ gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì tí ó gba Ọlọ́run gbọ́, òun kò lè náwó sí jàgídíjàgan. Fún ìdí èyí ni òun pẹ̀lú ìjọba rẹ̀ ṣe ń tọrọ ìdáríjì. Gómìnà tẹ̀síwájú wípé òun fẹ́ kí Ajaero máa fẹ̀lẹ̀ kébò sí. Kókó àríyànjiyàn rẹ̀ ni wípé gẹ́gẹ́ bí ọmọ bíbí ìpínlẹ̀ rẹ̀, kò yẹ kí ó máa fọ́n sígboro láì kọ́kọ́ kàn sí ìjọba, láì tẹ́ pẹpẹ ìbéèrè wọn síwájú ìjọba. Àjọ òṣìṣẹ́ ni a gbọ́ wípé wọ́n ti darí àjọ òṣìṣẹ́ ọkọ̀ òfurufú kí wọ́n gbégi dí pápákọ̀ ìpínlẹ̀ Imo. Bákan náà ni wọ́n kéde Gómìnà Uzodinma gẹ́gẹ́ bí ẹni tí wọn kò fẹ́, persona non grata. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ ọmọ ilẹ̀ Ìgbò lágbàáyé Ohanaeze Ndigbo ti rọ àwọn ará ìpínlẹ̀ Imo kí wọ́n má tẹ́tí sí àṣẹ kónílé-ó-gbélé ní ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ ìdìbò, kí wọ́n tú yáyá jáde láti wá dìbò fún ẹni tí wọ́n fẹ́. Ààrẹ gbogboògbò Emmanuel Iwanyanu ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde tí ó tó iléeṣẹ́ ìròyìn News Agency of Nigeria (NAN) lọ́wọ́ lánàá ní Enugu. Iwanyanu ní òun gbọ́ wípé àwọn kan ń lérí láti dènà àwọn ará ìpínlẹ̀ Imo kí wọ́n má jáde àti dìbò nípa ṣíṣe ìgbélé tipátipá fún wọn bẹ̀rẹ̀ láti ọjọ́ 9 títí di ọjọ́ 12 oṣù kọkànlá. Ó ní gẹ́gẹ́ bí ààrẹ lágbàáyé, òun fẹ́ rọ gbogbo ọmọ ìpínlẹ̀ Imo kí wọ́n jáde tán wá dìbò fún ẹni tí wọ́n fẹ́, nítorí bí ìpínlẹ̀ Imo bá tẹ̀lé ìhàlẹ̀ àwọn wọ̀nyí, kò ní sí ìdìbò, èyí sì lè dá wàhálà sílẹ̀. Fún ìdí èyí ni òun ṣe ń rọ gbogbo ènìyàn pẹ̀lú ìfẹ́. Iwanyanu ní ìkéde yìí ṣe pàtàkì nítorí ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ jù, ó ti tó gẹ́ẹ́. Ó ṣe ìrántí ogun abẹ́lé tí ó mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ tí ọ̀pọ̀lọpọ̀ ohun ìní sì ṣègbé. Àwọn kò fẹ́ kí ogun tún ṣẹlẹ̀ mọ́. Gẹ́gẹ́ bí bàbá, òun nífẹ̀ẹ́ sí ojútùú àlàáfíà sí ìṣòro. Òun sì ní ìgbàgbọ́ wípé kò sí ìṣòro tí kò ṣeé yanjú yípo lórí tábìlì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Inú fu àyàfu ní ìpínlẹ̀ Kogi wà báyìí fún fàákájà bí àwọn ará ìlú ṣe ń gbáradì fún ìdìbò gómìnà ní ọjọ́ àbámẹ́ta. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé bí omi adágún ní ìpínlẹ̀ wà, bí àwọn ará ìlú ṣe ń bẹ̀rù kí ó má sí fàákájà bíi ti àtẹ̀yìnwá. Ṣùgbọ́n láti lè dènà ìdàrúdàpọ̀ níbi ìdìbò ọjọ́ àbámẹ́ta,
ogunlọ́gọ̀ ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ti fi ránṣẹ́ sí ìpínlẹ̀ Kogi láti gbé òfin ró kí wọ́n sì dáàbò bo àwọn òṣìṣẹ́ elétò ìdìbò tí wọ́n ń retí àti ṣiṣẹ́ ní 3,500 ibùdó ìdìbò láàrin ìpínlẹ̀, kí àwọn aráàlú sì ṣe ẹ̀tọ́ wọn láìsí ìfòyà. Akọ̀ròyìn jábọ̀ wípé àwọn ẹ̀ṣọ́ ti balẹ̀ sí Lọ́kọ́já, wọ́n sì ti fọ́n wọn káàkiri láti mójútó agbègbè kí àlàáfíà lè jọba níbi ìdìbò ibùdó. Olùdíje du ipò gómìnà lábẹ́ òṣèlú All Progressives Congress (APC) Ahmed Ododo àti akẹgbẹ́ rẹ̀ láti ẹgbẹ́ òṣèlú Social Democratic Party (SDP) Yakubu Muritàlá Àjàká ni wọ́n jọ kí àwọn ẹ̀ṣọ́ aláàbò káàbọ̀ sí ìpínlẹ̀ síwájú ìdìbò gómìnà ọjọ́ Àbámẹ́ta. Ododo fi dá àwọn olùdìbò lójú wípé kò sí ewu bí ó ti rọ̀ wọ́n kí wọ́n jáde wá dìbò láìsí ìfòyà. Akọ̀wé àgbà fún gómìnà ìpínlẹ̀ Kogi àti ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ìpolongo ìbò Mohammed Onogu, nígbà tí ó ń sọ̀rọ̀ bí ó ti ṣaṣojú Ododo, sọ wípé àwọn ti sọ fún ará ìlú wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò wà níkàlẹ̀ láti fi wọ́n lọ́kàn balẹ̀ kí wọ́n rìn yan fanda lọ dìbò fún ẹni tí ó wù wọ́n. Ó ní pẹ̀lú gbogbo ìpolongo tí àwọn ti ṣe àti àṣeyege ìjọba gómìnà Yahaya Bello, àwọn aráàlú ní lọ́kàn láti yan Usman Ododo kí ó lè tẹ̀síwájú pẹ̀lú gbogbo nǹkan mèremère tí gómìnà ti dáwọ́lé. Àjàká ní tirẹ̀ nípasẹ̀ agbẹnusọ Farouk Adéjọ sọ wípé inú àwọn dùn, àwọn sì fẹ́ kí àwọn túbọ̀ fi ẹ̀ṣọ́ aláàbò ránṣẹ́ nítorí àwọn fẹ́ ìdìbò tí kò ní kọ́lùkọ́họ nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn olólùfẹ́, alátìlẹyìn, ọ̀rẹ́ ni wọ́n ti ń gbóríyìn fún ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Ọdúnladé Adékọ́lá pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀ ìkíni kú oríire bí ó ti gba àmì ìdálọ́lá rẹ̀ àkọ́kọ́ láti ilẹ̀ òkèèrè. Òṣèré yìí ṣe àjọyọ̀ ìròyìn tuntun yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram bí ó ti fi ìdùnnú rẹ̀ hàn sí iléeṣẹ́ eré pàápàá jùlọ Film One Production House fún iṣẹ́ takuntakun. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ó fi ránṣẹ́, ó ní "A kú oríire o, àmì ẹ̀yẹ àkọ́kọ́ láti ilẹ̀ òkèèrè fún sinimá òrìṣà." Ó kí gbogbo àwọn tí ó kópa nínú sinimá ọ̀hún kú oríire, ó ní òun nífẹ̀ẹ́ wọn gidigidi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.